Aláròyé máa wí o. Bí èmi àti Òbí bá dépò, ọ̀nà yìí la máa gbà láti fòpin sí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí. Kwakwanso, igbákejì òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí fún ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí, ìyẹn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC), Sẹ́nitọ̀ Musa Rabiu Kwakwanso ti sọ wípé bí òun àti Peter Obi bá láǹfààní láti dé ipò àṣẹ orílẹ̀-èdè yìí, onírúurú ọ̀nà làwọn máa gbà láti fòpin sí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń da àwọn ará ìlú láàmú. Lára àwọn ọ̀nà tó láwọn máa gbà gbé ọ̀rọ̀ náà gbà ni wípé àwọn máa bá àwọn èèyàn yìí jíròrò lórí bí wọ́n ṣe máa jáwọ́ nínú àwọn ìwà apanilẹ́kún tí wọ́n ń hù. Yàtọ̀ sí àwọn agbésùnmọ̀mí tó ní àwọn máa bá sọ̀rọ̀ pé kí wọ́n jáwọ́ nínú ìwà ọ̀daràn tí wọ́n ń hù náà, ó ní àwọn máa rí i dájú wípé gbogbo àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń yọ àlàáfíà orílẹ̀-èdè yìí lẹ́nu làwọn máa pè sí àkíyèsí pé ohun tí wọ́n ń ṣe kò dáa rárá. Kwakwanso ní kì í ṣe gbogbo nǹkan lọ́wọ́ líle tàbí ìjà lè yanjú nígbà míì. Ọ̀rọ̀ tútù àti àlàyé lè yanjú ọ̀pọ̀ nǹkan. Ọjọ́ Ajé Monday, 20 oṣù keje, ọdún 2026 yìí ni gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí ọ̀hún sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tí òun pẹ̀lú Òbí máa gbé láti fòpin sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè yìí bí wọ́n bá dépò àṣẹ lọ́dún 2027. Ó ní kẹ́ẹ̀sì máa wò ó. Ọ̀pọ̀ nínú àwọn ará ìlú láwọn ìlú káàkiri lórílẹ̀-èdè yìí níbi táwọn agbébọn àtàwọn ajínigbé ti ń ṣòro fún wọn ni wọ́n mọ àwọn afurasí ọ̀daràn náà, ṣùgbọ́n wọn kò ní dárúkọ wọn síta fáwọn agbófinró wa ni. Wọ́n mọ orúkọ wọn, wọ́n mọ àwọn ẹbí wọn, wọ́n mọ ibi tí kálukú wọn ń gbé, ṣùgbọ́n wọn kò ṣetán láti tú àṣírí rẹ̀ síta fáwọn agbófinró wa ni. Wọn kò nígbàgbọ́ nínú wọn mọ́. Àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ṣáájú, ṣùgbọ́n tí wọ́n kábàámọ̀ nígbẹ̀yìn ohun gbogbo ni. Ọ̀pọ̀ àwọn ará ìlú níbi táwọn agbébọn ọ̀hún ti ń pa wọ́n mọ̀ọ́mọ̀ dákẹ́, wọn kò sọ̀rọ̀ síta mọ́. Ìgbàgbọ́ wọn ni wípé kò ní sí ìyàtọ̀ kankan nínú wípé káwọn lọ sọ̀rọ̀ náà fúnjọba ni wọn kò ṣe gbé ìgbésẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí èmi pẹ̀lú Òbí bá wọlé sípò àṣẹ orílẹ̀-èdè yìí, a máa jẹ́ káwọn ará ìlú níbi gbogbo lórílẹ̀-èdè yìí ní ìgbẹ́kẹ̀lé nínú ìjọba wa. A máa jẹ́ kí wọ́n gbàgbọ́ nínú àwọn agbófinró Nàìjíríà pé kinní kan kò ní ṣe wọ́n tí wọ́n bá sọ̀rọ̀ tàbí tú àṣírí kan fún wọn. Kókó ohun tó máa jẹ wá lógún jùlọ lásìkò ìṣèjọba tiwa ni bí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ṣe máa jọba láàrin ìlú, táwọn ará ìlú máa lè fọkàn tán wa wípé a máa ṣe ohun tó dáa fún wọn. A kò ní fààyè gbà pé káwọn agbésùnmọ̀mí máa pààyàn káàkiri Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ láàrin ìlú lásìkò yìí. A máa bá àwọn agbésùnmọ̀mí, àwọn agbébọn àtàwọn ajínigbé gbogbo tí wọ́n ń da omi àlàáfíà Nàìjíríà rú sọ̀rọ̀ pé kí wọ́n jáwọ́ nínú ìwà náà. A máa fún wọn láǹfààní láti ronúkúwàdà lórí ohun aburú tí wọ́n ṣe. Èyí jẹ́ ọ̀nà kan gbòógì tí a máa gbà láti fòpin sọ́rọ̀ àwọn agbésùnmọ̀mí náà. Ṣùgbọ́n bá a bá wá rí àwọn kan nínú wọn tí wọ́n takú, tí wọ́n fàkíkọrí pé àwọn kò gbà, àwọn ológun ló máa dá sẹ̀ríà ńlá fún wọn. Bẹ́ ò bá gbàgbé, inú ẹgbẹ́ òṣèlú ADC, ìyẹn ẹgbẹ́ tí Alhaji Atiku Abubakar àtàwọn kan dá sílẹ̀ láti gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu, làwọn méjèèjì kọ́kọ́ wà, ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé Alhaji Atiku Abubakar kò ní gbà pé kí wọ́n díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ẹgbẹ́ ọ̀hún, ni wọ́n sáré lọ darapọ̀ mọ́ NDC tí ẹgbẹ́ náà sì fún wọn ní tíkẹ́ẹ̀tì láti díje dupò tí wọ́n fẹ́. Sẹ́nitọ̀ Musa Kwakwanso gbà láti jẹ igbákejì fún Peter Obi nítorí tí Obi ti ṣèlérí pé sáà kan péré lòun máa lò nípò àṣẹ orílẹ̀-èdè yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.